ìlú òyìnbó fẹ́ gbà wá nínú ogun àìríjẹ àìrímu àìríná àìrí èèyàn jẹ àìláyọ̀ àìlálàáfíà wọ́n fẹ́ gbà wá ni àwọn tó sọ pé ká má tẹ̀lé àwọn tó wà nílùú òyìnbó àwọn gangan náà fẹ́ dógun sínú ayé wa náà fẹ́ kí ogun tó ń jà wá kó túbọ̀ máa ràn bí òòrùn kó lè máa pọ̀ sí ṣẹ́gbọ́ mi ẹ má jẹ́ ká tẹ̀lé wọn àwọn tó sọ wípé àwọn aráàlú òyìnbó fẹ́ dógun jà wá ni ìyàwó ẹ̀kọ́ bàbá mi adéríbigbé adéjù wọn àwọn yẹn gangan lọ tá a wa ṣùgbọ́n àwọn aráàlú òyìnbó tó dìde tó ń ṣiṣẹ́ takuntakun àwọn yẹn ló fẹ́ gbà wá àwọn yẹn ló jẹ́ kí àṣírí àwọn ẹni bí ó tú pé ìgbé ayé tá à ń gbé yìí kì í ṣe ìgbé ayé tó nọ́mà pé ìgbé ayé tá à ń gbé ìgbé ayé ìkorò náà fún wa jẹ́ àwọn ló jẹ́ ká mọ̀ pé majority àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò ṣí igbá oyin igbá ìkorò náà ṣí náà fi fọmọ Yorùbá mu mo tún rọ̀ yín ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé chief imam Arẹwà continue attack me ẹ mọ̀ kí ló bá dé ọ̀rọ̀ Yorùbá ni nígbà tí mi ò ní ibò mi kò lè dọ́là kí n lọ máa claim ilẹ̀ Yíbò tàbí kí n lọ máa claim Haúsá àwọn kan ń lo àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n ń claim ilẹ̀ Yorùbá láì mọ̀ pé ọmọ Arẹwà ni wọ́n Ọlọ́run ló ní kán gba àwọ́dù fún wọn kárí kán gba àwọ́dù bàbá wọn tí ọmọ Yorùbá náà bá fẹ́ ṣe nǹkan tó dáa nísìnyí ọmọ Yorùbá tá a bá rí pé ó ṣe dáadáa ká wá píṣọ bàbá wa Awólọ́wọ̀ tó dáa ká gbé sínú frame ká máa present ẹ̀ fara wa n tẹ́ ṣe fún ìmáàmù àdúrà wọn gbà tí àdúrà yìí ò ní gbà. I told him nínú àwọn tó sẹ́ndì sí mi lánàá tèmi náà sẹ́ndì sí pé you betrayed all the Yorùbás you betrayed the Yorùbás no doubt about it kò sáwì kan pé ọdún mẹ́rin rèé tó ń ti ya fọ́tò yẹ bàbá ńlá arọ́ ló wà ń bẹ̀ fẹ́ ohun tí mò ń sọ ó dá mi lójú mo fẹ́ play ohun bàbá mi kan the more tẹ́ bá fi ń parọ́ làṣírí rẹ̀ ọmọ tú tẹ́ mọ̀ pé mo dárúkọ yẹn kan bàbá ìyá kan àfọwọ́lẹ́nu a máa wòran ni Gani Alágbàlá àìmọye owó tó ti gbà lọ́wọ́ Ọ̀túnba Ẹ̀rù Bodò àìmọye owó tó ti gbà lọ́wọ́ àwọn Yorùbá mẹ́gàdàlì l'Amẹ́ríkà àṣírí yín máa tó tú ni kò tí ì tú tán bàbá Èkìtì ò bẹ̀rù ẹnikẹ́ni o mo bẹ̀rù Ọlọ́run mo dẹ̀ respect àwọn èèyàn ìyá àwọn ènìyàn tó bá command respect ẹ gbọ́dọ̀ tí bàbá mi sọ bàbá àgbàlagbà ni bàbá yìí he have a counter with the chief imam of Arẹwà ẹ má kó wọn ní chief imam ilẹ̀ Yorùbá ta ló bí wọ́n jẹ́ chief imam ilẹ̀ Yorùbá mọ́ṣáláṣí ibo náà ti jẹ́ mọ́ṣáláṣí ibo náà ti jẹ́ ṣé mọ́ṣáláṣí Ìbàdàn náà ti jẹ́ ni àbí tèkó àbí tògbómọ̀ṣọ́ ṣé àwọn the association of imam league of imam and afa ló fi jẹ́ imam ilẹ̀ Yorùbá téèyàn kan jí lọ́jọ́ kan tó wúra ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ lórúkọ kémi náà jí lójú kan kémi ní èmi ní ààrẹ Báṣọ̀run gbogbo ilẹ̀ Yorùbá bọ́rọ̀ chief imam ní ṣe jẹ́ nìyẹn kò sẹ́ni tó fi jẹ́ chief imam ilẹ̀ Yorùbá kò sí he did not qualify to become a chief imam ilẹ̀ Yorùbá immediately he started betraying the Yorùbás working against the Yorùbás working for the Fulanis kò ẹ tún ni mo sọ eléyìí mo ní nọ́mbà Ìyálóde Àgbẹ̀kọ̀yà lọ́wọ́ bàbá yìí wà lára àwọn tó pieces tó break Àgbẹ̀kọ̀yà tó lọ kó àwọn kan mọ́ra ìgbà yẹn ló ń lo àpótí èṣù àpótí Sátánì tí ìpínlẹ̀ rẹ̀ ní àpótí ẹ̀rí gbogbo bíṣọ̀ ibi tó fi lọ jẹ man o war ibi tó ti lọ bá àwọn ọlọ́pàá ṣe mítì papọ̀ ẹ jẹ́ kí mo bọ̀ yìí tí ì dé I don't want to talk about it ni mo ti mo fẹ́ sọ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí àbùkù àwọn ọba wa pátápátá ni àwọn ló kọ̀ sí ẹ̀ torí pé wọn ò dúró ore wọn ò yẹ lẹ́ni tí a bá fi jọba the role of Obas in Yorùbá land they are failed. Okun wa wí lẹ́dùnmọ́rẹ́ ọba kọ́láyé kọ́ lọ́rùn àtúbọ̀dé ọmọ ìyá o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá kó tó àṣírí ọmọkùnrin bá wí sí ọ ní ti yóò fún àtúbọ̀ràn ní ti ṣàṣẹ ọmọ pé mo wí sí ọmọ òkè sí kété rándanrandan ní náà kété ẹni wí yóò rí kété àṣírí kò yí tú àtiwé kò mọ̀ ṣe àti màlúù mo wí sí ọ mo wà nínú àwọn kò wí sí wí màlúù méjì lòun fẹ́ ṣe nígbà òun sọ̀rọ̀ màlúù ẹ̀ olóhùn àárí kan sí Lọ́kọjà òun àárí kan sí Jẹ̀bà mo ń gbàṣẹ bẹ̀rẹ̀ kété ń kọ ìwé kété rẹ̀ pátápátá àti ìwé kò ń yìí ṣe ní o àti kété o kété rẹ̀ mo gbọ́ mo ti blọọkì ẹ
mi ò ṣe kẹyọ àwẹ̀ ọ̀rọ̀ ọmọkùnrin yẹn ó gbomi jẹ lójú àwa kan ṣùgbọ́n lágbára Elédùmarè ọbọkúbọkú ọbọ mi bọ mi ọbọ náà ọjà tẹ bọ náà ọjà ohun àgbà òru gànjọ́ èyí ọmọkùnrin náà ẹ̀sùn kó gbẹ̀yìn ayé rẹ̀ àfi kọ́ bá jẹun kò ṣe é à kọ́ bá jórí ọ̀tọ̀ ni ṣùgbọ́n kọ́ bá èyí jórí ọ̀tọ̀ àwẹ̀ òkèké nílé kèrò lágbára Elédùmarè rádaràdà nígbẹ̀yìn rédèrèdè nígbẹ̀yìn rẹ̀ ṣùpá ọmọkùnrin ó gbomi jẹ lójú àwa kan particularly mi ìwọ orí tọjọ́ orí irú àwa wọ̀nyí ó máa jẹ́ níyà agbára Elédùmarè ajẹyà ajẹwé ìyá tí agbára Elédùmarè ìran ẹ gbogbo ìran ẹ lágbára Elédùmarè kájábá tí mo rí kó yẹn náà lé mọ eṣiṣẹ ọdẹ lábàlẹ agbára Elédùmarè òkùnkùn iṣẹ́ ọjọ́ ìyàdálẹ àwa kan mo wí sí ọ àwa kan wà tó jẹ́ pé ayọ̀ pariwo síta ṣùgbọ́n tọ̀sí tó rú dáfi ké pé Elédùmarè ó dẹ̀ mọ̀ pé ọba ọ̀rọ̀ mọ́ ló ń ṣe fàyàtì òun ní gbàdúrà ra òun ní ṣètò àṣírí rọ gbà mo dúpẹ́ lọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rá yẹn kàn ń wí sí bàbá wí bàbá ìgbé ó wí kí ẹnìkan àkájọ dédé ọ̀rá ẹ̀sùn kọ̀mí kan bàbá nìní ara ìlàṣírí tó lágbára Ọlọ́run náà ṣe máa ń gbà tó bá ṣe máa sọ pé ara ẹ̀sùn kan mi kan bàbá àṣírí ló ń tù yìí lórí mo wí sí ẹ náà ọ̀pọ̀lọpọ̀ àtàlágbàlá ni o àti kí ó àkànyọ ẹ sọ ni ó ti dùbò ọmọkùnrin ni. alágbàlá true bàbá lórí mo sọ fún ẹ àwọn tó bàbá tí bàbá bá dẹ̀ ti gbọ́ pé bàbá tó mọ̀ bàbá gbọ́kànlé alágbàlá ẹ̀ tó bá ti kówó yẹn fún alágbàlá kó fún. òun ló bọ́ òun ò lè yí òun ló gbà òun lè òun lẹ́sẹ̀ rí ìgbà tó yí ó sọ̀rọ̀ pé kí ni ẹ̀ táwọn òun yẹn ò ti dà lóhùn. dàlóhùn mọ́ nígbà tí alágbàlá ti mọ̀. ìmọ̀jà sùn Elédùmarè kò gbọ́ ìgbéra ìṣáájú ọ̀tẹ̀ gbọ́ gbéra ọtí kù lágbára Elédùmarè ẹran bá tẹ nínú ọbẹ̀ òpọn ní iyọ̀ bẹ́ẹ̀ ni Elédùmarè ṣe máa mójú ìkété rẹ bó ṣe máa bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni ẹ̀yà kan sùn ẹ̀yà kan sùn lórí àdúrà Elédùmarè ọba akọ̀lá yọkọ̀ lọ́rùn èdè ìdójú àdúrà tiwa àmín àṣẹ bá ṣe ikọ̀ lọ́run lọ́nà kan ọ̀nà ẹgbẹ̀gbẹ̀rún ọ̀nà ni mẹ́rẹ̀ dá lóhùn àǹtí kú bẹ́ẹ̀ ni bàbá àmọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ agbára Elédùmarè múná ní bọ́sọ̀ lọ́rọ̀ àgbàdo bẹ́ẹ̀ ni kété rẹ pátápátá balalẹ ṣe mójú ràn ẹnà ìṣẹ̀ṣẹ̀ gbẹ̀yìn bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá mi ẹ ṣeun ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà yẹn láti fọ iṣẹ́ fi mọ̀ àwa kan mọ̀ tá a bá ń sọ̀rọ̀ not pé ayé tiẹ̀ tí ẹ bá fún mo mọ̀ pé bàbá mi alágbàlá ò ní lórí ọ̀fun kan wò pé wẹ́ ẹja fi wọ́n lẹ̀ ẹja fi lẹ̀ alágbàlá máa ní sọ pé ntọ́lọ́run ò bá ti fẹ́ sí ni ntọ́lọ́run bá ti lóun dé kò sẹ́ni tó lè mú padà tábà ní kí bàbá yẹn náà kó dẹnu bọ̀rọ̀ nípa Chief Imam majority ẹ̀yin tẹ̀ ń sátẹ̀lé lẹ́yìn ẹ̀ mọ̀ pé Chief Imam Arẹwà Chief Imam of Arẹwà land pé kì í ṣe ẹni tá à ń bá tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni iṣẹ́ tí àwọn ọmọ ìgbómìnà tán rán mi ẹ rí pé kì í ṣe tọ́pìkì wọn ni mo fi ṣe kíní bùtọ̀bọ̀ tí mo gbọ́dọ̀ jí iṣẹ́ tí àwọn ọmọ ìgbómìnà tó rán mi torí Yorùbá ní pé ará iwájú tó jè sí kòtò ó kó àwọn tó ń bọ̀ lẹ́yìn lókù lọ́gbọ́n ẹ̀sìn iwájú dẹ̀ rí onítẹ̀yìn máa ń wò sáré Yorùbá pèsè ará iwájú tó jè sí kòtò ó kó àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ibẹ̀ yẹn lágbájá ti ṣubú mi ò ní gbàbẹ̀ wọ́n tún ní pé ẹ̀sìn iwájú ní tẹ̀yìn máa ń wò sáré gbogbo ìgbómìnà lágbára Ọlọ́run tí orílẹ̀-èdè Yorùbá bá dé ìgbómìnà state yóò jáde síta torí ìgbómìnà ń bẹ ní Èkìtì ìgbómìnà ń bẹ ní Ọ̀ṣun ìgbómìnà ń bẹ ní Kwara àwọn ọmọ yín ní kí n pè yín most especially ẹ̀yin fìjìláńtẹ́ ọmọ ìgbómìnà ẹ̀yin ọ̀ǹtà ọmọ ìgbómìnà pé kẹ́ ẹ padà lẹ́yìn bàbá àdúrà mi gbà Chief Imam Arẹwà land not Chief Imam of Yorùbá again ẹnu ikú ló ń kó yín lọ ẹ lọ wo àwọ́dù tó ń gbé fún o àwọ́dù Amadu Bello ni o ìkan nínú àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tó gbin oró sínú àwọn Fúlàní ọmọ ẹ̀
láti gba ilẹ̀ wa láti pa ìran Yorùbá run ni o wọ́n ní ẹ padà lẹ́yìn wọn o àwọn kan jẹ́ ó di mímọ̀ fún wa pé àdúrà mi gbà tí ń jẹ́ appellation ni it was real name of àdúrà mi gbà Usman Bello ẹ padà lẹ́yìn wọn àwọn ọmọ ìgbómìnà ni o iṣẹ́ tán rán mi lè mí jẹ́ yìí o ẹni rán ni níṣẹ́ là ń bẹ̀rù ẹni tá máa jẹ́ fún o mo wí bí àwọn ọmọ yín ṣe sọ pé ẹ̀yin gbogbo ọlọ́dẹ ìgbómìnà ẹ̀yin àgbẹ̀kọ̀yà ìgbómìnà ẹ̀yin fìjìláńtẹ ìgbómìnà ẹ̀yin all the security network tó jẹ́ ọmọ ìgbómìnà ní Èkìtì ẹ̀yin ìgbómìnà tẹ́ ń bẹ ní Ọ̀ṣun ẹ̀yin ìgbómìnà tẹ́ ń bẹ ní Kwara wọ́n ní ẹ padà lẹ́yìn ìmáàmù of Arewa land chief imam of Arewa land wọ́n ní ká ẹ padà lẹ́yìn wọn o kò sí pẹ̀lú àwọn tí ń ja ìjà òmìnira Yorùbá lótìtọ́ àti lódodo the majority àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn wọn ò mọ àwọn aburú tí bàbá àgbàlagbà kan ló tó sọ yẹn pé ó gbowó màálù méjì lọ́wọ́ wọn ó lóun fẹ́ rí kan sí Jẹ̀bà òun fẹ́ rí kan sí Lọ́kọjà the majority of you did not know ẹ kàn ń tẹ̀lé lẹ́yìn gangan èèyàn kan pè mí lánàá pé òun á wo bàbá yìí pé ṣé bàbá yìí náà fẹ́ sọ̀rọ̀ àìdí bàbá Akíntóyè mọ́ wọn lọ́wọ́ ni àbú fẹ́ sọ̀rọ̀ àti Sunday Igboho pé tẹ́ máa ń ṣe rálì tẹ́ bá ṣe pósítà ẹgbàwòrán Sunday Igboho sí ẹgbàwòrán bàbá Akíntóyè sí ní gbé títò ń sí ẹgbàwòrán gbà mí ẹ lè gbàwòrán Gani Adams sí kẹgbàwòrán Sunday Igboho sí kẹgbàwòrán bàbá Akíntóyè sí ní fi títò ń sí. This is time for us to open our eyes pé ìmáàmù tá à ń pè ní ìmáàmù Yorùbá tẹ́lẹ̀ tó ti wá di ìmáàmù of Arewa land now wọ́n ní kẹ́ padà lẹ́yìn ẹ̀ o àwọn ọmọ yín tó wà ní Amẹ́ríkà tó wà ní London tó wà ní Canada ló fi ṣe yẹn rán mi wọ́n pè mí lálẹ́ àná pé bàbá Èkìtì ẹ bá wa sọ síta àwọn ò fẹ́ ṣe ẹ̀yin ìgbómìnà lẹ́dẹ̀ wà ní bọ́dà ìgbómìnà wọ́n dé Kogi díẹ̀ lẹ́wà ní bọ́dà àtẹ̀yìn okun tẹ̀ǹtẹ̀lé àdúrà mi gbà ṣíbi mọ́ ọmọ fàárẹ̀ wá land wọ́n ní ẹ padà lẹ́yìn ẹ o àní gbọ́bi síra wa o àrùn ò ní wọlé tọ̀ wá o ikú òjijì ò ní wọlé tọ̀ wá o ẹ padà lẹ́yìn ẹ o àwọn ọmọ yín ló ní kí n sọ bẹ́ẹ̀ o inú igbó ló ń kó yín lọ o ó fi yín rúgbó ni o kó gbogbo ìrìn àjò tó rìn nínú Yorùbá nation kò ṣe lọ́fẹ̀ẹ́ o ó ń gbowó gidi ni o tẹ bá ń gbọ́ Ṣàjàmbé imam it was one of them ẹ̀yin tó dẹ̀ ń sọ fún pé picture yẹ òun ti yà lọ́dún mẹ́rin òun ti yà lọ́dún mẹ́ta òun ti yà lọ́dún méjì baba ńlá arọ́ ni o ẹja padà o tá a bá ti padà tọ́lọ́run bá ti tú àṣírí àwọn onírọ́ àá tètè padà lẹ́yìn wọn he was one of those people tó pe olóyè Ìgbòho kó step down lórí struggle ìbí ọdún mẹ́ta sẹ́yìn ẹ̀rí ẹ̀ wà ńlẹ̀ àwọn tó wà ńbẹ̀ tó dágbé mọ́ lẹ́nu àwọn bíi mẹ́ta ló bínú kúrò níbi tó ti sọ̀rọ̀ yẹ lẹ́yìn ìgbà yẹn ló ń lọ sílé olóyè Ìgbòho lọ ń ṣàdúrà gbogbo àdúrà tó ló ń lọ ṣe ń gbà yẹn lọ́hùn praise the Lord eriwo yà ibi ń gbowó ni o sàkámàjè baba ńlá scar àwọn ọmọ yín ló ní kí n sọ fún yín tọ́lọ́run bá ti fọ̀tá ẹni wọn ni Yorùbá ní pé kò lè pààyàn mọ́ bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá wá fọ̀tá yín wọ̀nyí tẹ́ ẹ̀ wá yọ síbi tó gùn láti bá fi jẹun papọ̀ á pa yín á tún bẹ́rí onítọ̀hún tó ń tọ̀hún ò lè mọ̀ it is better you stay away for àdúrà mi gbà ìmáàmù Arewa of Arewa land kì í ṣe ìmáàmù ilẹ̀ Yorùbá tó bá mọ̀ kò ní àtàkì irú àwa yìí tó bá mọ̀ nígbà tí àṣírí yẹn ti tú kò ní àtàkì Òmeyọ̀ tó bá mọ̀ kò ní àtàkì di Lédìkè ohun tó bá ti dé bá Òmeyọ̀ ó dé bá àwa ohun tó bá ti dé bá Lédìkè ó dé bá irú àwa yìí tó bá mọ̀ kò ní àtàkì àwọn yẹn nígbà tó mọ̀ pé ń táwọn yẹn ń sọ nípa òdodo ọ̀rọ̀ ni and you know that this thing lóòótọ́ àti lódodo ló ṣe àṣírí òbò lẹ́nu aláyò àwọn Yorùbá ní pé má ṣe lóògùn máma ìyẹn ti ṣe fi mọ̀ ẹ̀yin kábíyèsí wa gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin orí adé ilẹ̀ Yorùbá Barrister ni nbá máa ń kọ́ni dáadáa ìlórin ni àìlẹ́bùn orin ni ó ní ibi ẹ̀ ń kó wáárè yìí ìwà tẹ́ ń wú yìí ìṣe yín tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé kò ṣe Yorùbá lórí tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ ń wòran yìí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣé ẹ bẹ̀rù àwọn Fúlàní tó bẹ́ẹ̀ náà ni ẹ bẹ̀rù àwọn Fúlàní tó bẹ́ẹ̀ náà ni tán pa yín lọ́mọ tẹ́ ẹ ò lè sọ̀rọ̀ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá abẹ́ ẹ ti múlẹ̀ pẹ̀lú àwọn Fúlàní ló gba òdodo ọ̀rọ̀ lẹ́nu yín ló gba ìwà akitì àwọn bàbá yín tẹ́ ẹ jogún lára àwọn bàbá yín tó gbà lọ́wọ́ yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣé ìbẹ̀rù Fúlàní náà ni ló sọ yín di olúndù tẹ́ ẹ̀ mọ̀ tó kàn láti ṣe mọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kí ló sọ yín tá a gbégbá ẹ̀rí gbèlé yín lọ́wọ́
lásìkò tó yẹ kẹ́ sọ̀rọ̀ bí akin, kẹ́ jàjàngbara, kẹ́ gbára yín nínú ìdè, kẹ́ bóyá ìjọba ló fi yín bẹ́ẹ̀ ni o, bóyá ojú kòkòrò ara yín ló ti yín bọ̀ nínú ìdè ni, àkókò rẹ̀ láti gbára yín. That all the Yorubas tí wọ́n rẹ́dì láti dúró lẹ́yìn yín, ṣé ẹ múlẹ̀ pẹ̀lú wọn ni? Tabanka ní èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún tó fi dórí mẹ́fà, tó fi dórí mẹ́wàá, tí ò bá ti ní pé bíi 10 days, á kú dé kó pé 10 days, kó pé ọjọ́ mẹ́wàá, tí ọmọkùnrin yẹn Ọ̀dájú ní ti sọ̀rọ̀ pé they have 55 camp of Boko Haram in Yoruba land. Kò sí kankan nínú ẹ̀yin ọba yìí tó lè gbí, tó lè sọ̀rọ̀. One of the àwọn tó lẹ́nu tó jọ ọmọ Yorùbá ṣùgbọ́n tó ń fẹ́ràn Yorùbá, ó ní Baba Ekiti, ó ní we have problem of leadership in Yoruba land. Kò yé mi. Ó ní àwọn ọba wa kàkà ilé tó yẹ kán sọ̀rọ̀, kán jà fitafita fún ìran wọn, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń pààkì ìyàwó wọn àtàwọn ọmọ wọn ni wọ́n gbé wọn travel. Nígbà tán gbọ́ pé the Boko Haram have 55 camp in Yoruba land. Ẹ wá ń wò pé ọ̀nà, the only action tẹ́yìn lè take ní kẹ́ kó ìyàwó yín àtọmọ yín kúrò ní ìlú tẹ́ ìjọba lé lórí. That is the only solution. Aláwọn ará bíbá yìí ti sọ yín di mú. Wọ́n ti gbẹ́ làákàyè lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, kí ni ká ṣe o? Ọ̀nà wo ni ká gbégbà gbogbo ọmọ Yorùbá? Wọ́n ti gba ọgbọ́n, ìmọ̀ àti òye tó jogún lọ́wọ́ àwọn bàbá wọn, wọ́n ti gbà lọ́wọ́ wọn. Ọ̀nà wo ni ká gbégbà? Báwo ni ká ṣe rìn tí àwọn ọba ilẹ̀ Yorùbá di alábùkù káàkiri gbogbo àgbáyé? Àwọn ọba kan, the Sultan of Sokoto and Emir of Kano, Emir of Katsina, Emir of Kaduna, wọ́n bú ramúramù mọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Ẹ keep quiet. Wọ́n sọ̀rọ̀, wọ́n send àwọn ọmọ wọn sí ọ̀dọ̀ yín, sí ilẹ̀ yín láti lè máa pa àwọn èèyàn yín. No one of you tó lè sọ̀rọ̀ akí pé kí ló dé, mọ́fokò mi dọ̀nà ìjọ kan là ń kọ́. Ẹ wá rí i pé the only way, the only solution that you can bring to this problem ni pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ títí yín kúrò ńlùú. Àwa tá a lórí ọ̀fẹ́, tá a lágbára láti kóra wa kúrò ńlùú ńkọ́, bí kú bá lè pa wá kó pa wá kọ́ lẹ́ ń sọ yẹ. We understand your message. Bí kú bá lè pa àwa tá a wà ní kó pa wá, alábùkù lẹ́yìn ọba yìí o. Mi ìmọ̀ gbà tẹ́ dágbádá àbùkù tẹ́ wọ́ bàtà àbùkù. Mi ìmọ̀ gbà táwọn ọba ilẹ̀ Yorùbá di dọ́dọ̀. Adẹ̀ tí rọ́bà nílẹ̀ yìí rí tó ń hàtà sí gọ́vnà tó tún ṣe ọba ìlú, and he perform well, orúkọ ẹ̀ ò bàjẹ́. Nígbà tó ń lọ tán, Síjú Adé tó wà lórí àpèrè nígbà tó ń lọ tán, Síjú Adé ò bá yé jẹ́ kò bọ́nú ti jẹ́. Ọ̀jájá, Ọọ̀ni of Ifẹ̀, gbogbo ẹ̀yin first class ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ pé nígbà tẹ́ bá ti lọ sọ́dọ̀ àwọn Fúlàní, owó tá bá ti kówó lé yín lọ́wọ́ mọ́, tẹ́ gbowó, tẹ́ gbà láàtì, ẹ lọ́rọ̀ àlàáfíà kankan tẹ́ lè sọ fún ìran Yorùbá mọ́, tẹ́ lè tọ́ nípa ìran Yorùbá. Wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gíga ńlẹ̀ Yorùbá. Ẹ̀yin wá rò pé the only solution tí ẹ̀yin lè wá ni pé kẹ́ dára páàkì àwọn ọmọ yín, kẹ́ kó wọn lọ sí Amẹ́ríkà, kẹ́ kó wọn lọ sí London, kẹ́ kó wọn lọ out of this country. Ìyẹn ni pé àwa tó kù bọ́n bá lè pa wá ká máa pa wá lọ. Ó ní mo fi sọ wípé ẹ̀mí ọmọ Yorùbá kan tó bá bọ́, Ọlọ́run máa bi yín léèrè. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Àwọn kan tó ní ìṣèbí gómìnà wà ń bẹ̀, let us forget about governor. We have already know pé àwọn tó ní wọn ló ń fi wọ́n bẹ̀. Bí ìgbà tẹ́ bá ṣe supermarket, tẹ́ kọjá sínú ẹ̀, tẹ́ wá lọ mú àbúrò yín nílùú pé ìwọ dúró níbà yìí máa kówó wọlé. Bẹ́ẹ̀ làwọn gómìnà yẹn ṣe rí sí àwọn godfather wọn, political godfather. They are not for the masses, they are not for the state. Àpò ara wọn náà ń jà fún. What about the ọba ìlú Yorùbá ní ilẹ̀ Yorùbá? Ọba ló ní ìlú. Kí ló dé tí all the first class ọba in Yorùbá land tán dààmú mú torí owó? Fúlàní ti wá kó wọn láyà jẹ. Fúlàní ti wá gbàgbára lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá. Bí Fúlàní ṣe gbàgbára lọ́wọ́ wọn, mo ní wọ́n ń tàn wá ní. Tẹ́ bá sọ wípé àwọn ọba ò lágbára, constitution Nàìjíríà ti gbàgbára lọ́wọ́ àwọn ọba Yorùbá. Constitution Nàìjíríà ló gbàgbára lọ́wọ́ àwọn ọba. Constitution Nàìjíríà tó gbàgbára lọ́wọ́ àwọn ọba kò gbàgbára lọ́wọ́ àwọn emir, kò gbàgbára lọ́wọ́ àwọn igwe. Ọwọ́ ọba Yorùbá nìkan ni constitution Nàìjíríà ló ti gbàgbára lọ́wọ́ wọn. Àbáwọn ọba wa, wọ́n torí ìjẹkújẹ, wọ́n bọ́ adé ògo wọn, wọ́n bọ́ dànù. Wọ́n torí ìjẹkújẹ, wọ́n sọ ọmọlúwàbí wọn, wọ́n sọ sí igbó àṣálẹ̀.
Fulani have 55 camps in Yoruba land. Tẹ́ bá gbọ́ analysis máa yẹn, gbogbo àwọn state tó wà ní border bíi Ondo, Èkìtì, Kwara àti Kogi ní káàpù yẹn pọ̀ sí jù. Now, ṣé mọ̀ pé àwọn ọmọ ìgbómìnà tán pariwo pé ẹ padà lẹ́yìn chief imam of Arewa land, opportunity ni kó lọ máa kó àwọn ọmọ pé ẹ wo wọ́n ní àwọn wà bí ẹ̀yin ẹjọ́ kò bí báyìí ẹjọ́ kò bẹ́ẹ̀ òun ló máa sọ fáwọn Fúlàní pé ìwò ibi báyìí náà wà ẹ̀yin báyìí ní kẹ́gbà kẹjọ sí wọn wọn máa waste life àwọn ọmọ wa. Kì í dé òun ni mo fi ṣe program yẹn lẹ́nà whatever chief imam of Arewa tó bá ṣe nílẹ̀ Yorùbá kì í ṣẹjọ́ ẹ̀. Gbogbo jìbìtì tí ìmáàmù Arewa ìbáàlù nílẹ̀ Yorùbá kì í ṣẹjọ́ ẹ̀. It is because àwọn ọba wa wọn ò dúró déédéé, àwọn ọba wa owó ti gba làákàyè wọn, àwọn ọba wa owó ti gba ọgbọ́n wọn, àwọn ọba wa wọn ò nífẹ̀ẹ́ Yorùbá tó jọba lé lórí, ìfẹ́ owó lókùn tán lé kiri. Àṣìrọ́ba tó ń lé kọ́ńtàtì kiri. Àlọ́ sí palace wa kọ́ ló wá gbọ́ ẹjọ́ mo fẹ́ sáyé lọ rí gọ́vnà torí ó ní gbogbo AC state house yẹ gọ́vnà tí léwu ló máa wà wọ́dọ̀ ẹ̀ fún òun ò fẹ́ kiri kankan ẹ wá ní kí irú ọba bẹ́ẹ̀ kó sì fẹ́ aráàlú. No, it is better for the Yoruba people ká mọ̀ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí wa àwọn ọba wa ni o, àwọn ọba wa ni o, àwọn ọba wa ni ò dúró nídúró ọba o. Ìlú bàjẹ́ nítorí pé kò ní olórí, ìlú bàjẹ́ ni nítorí pé kò ní olórí. Àwọn ní Yorùbá fi sọ pé àgbà ò sí ní ìlú bàjẹ́, baálé ilé kú ilé dahoro. Àgbà lè wà ní ìlú kó má ní ọgbọ́n tá a fi ń tòlú, àgbà lè wà ní ìlú kó má ní ọgbọ́n tá a fi ń ṣèlú, àgbà lè wà ní ìlú kó má ní làákàyè àti ìgbékalẹ̀ tí ìlú fi ń túbà tó fi ń túṣẹ́. That is why we see so many suburbs. Ìkúnpa lọ́tún ìkúnpa ló sì kò kàn wọ́n ni àwọn ọba wa fi rí pé the only solution sí pípa tí Fúlàní ń pa ìran Yorùbá, the only solution sí 55 camp 55 camp for the Sultan of Sokoto armies in Yoruba land ni pé kán kó àwọn ọmọ títí wọn kúrò ní ìlú. Sa èmi àtẹ̀yìn tá a ríbi tá a máa sá lọ ńkọ́, ọmọ tíṣà, ọmọ civil servant, ọmọ àgbẹ̀, ọmọ wẹ́dà, ọmọ tailor, ibo la fẹ́ sá lọ? Tá a bá ń pe àwọn ọba ilẹ̀ Yorùbá ní ìkà, àwọn kan ní à ń bú ọba. Ẹ gbọ́ mo ti béèrè pé ẹja béèrè lọ́wọ́ àwọn bàbá wa ìgbàanì, what is the purpose of obas? Ó ṣàmà ní èrè ìdí kan tó fi ń jẹ ọba. Kí ni ró, kí ni ojúṣe, kí ni àmúyẹ tí ọba gbẹ́dọ̀ máa ṣe ní ìlú? Ṣùgbọ́n táwọn máa kọ́ fún wa constitution Nàìjíríà ó ti gbàgbára lọ́wọ́ àwọn ọba Yorùbá, constitution Nàìjíríà ló gbàgbára lọ́wọ́ àwọn, ṣùgbọ́n constitution yóò gbàgbára lọ́wọ́ àwọn ọba Hausa, constitution yóò gbàgbára lọ́wọ́ àwọn ọba Igbo. Ìtìtólé Yorùbá yìí lò láti constitution yẹn gbàgbára lọ́wọ́ wọn ni àwọn ọ̀tá wa dẹ̀ ń ràn, wọ́n ràn bí oòrùn, làwọn ọ̀tá wa ń ṣe bó ṣe wù wọ́n, làwọn ọ̀tá wa ń fẹ̀ láyà, wọ́n kó àwọn ọmọ wọlé lórí ọ̀fẹ́ fún wa, ló fi wà fún àwọn ọ̀tá wa. Gbogbo ẹ̀gẹ́tẹ̀ ń wò yìí àti ọ̀gẹ̀dẹ̀ yìí òru ọjọ́ kan náà wá dà nǹkan jẹ́ o, èyí tí wọ́n lè dájọ́ wọ́n gé ládàá yánnayànna. When they know that we don't have a leaders, wọ́n wá ń ṣẹlẹ̀ Yorùbá bó ṣe wù wọ́n, wọ́n wá ń ṣẹlẹ̀ Yorùbá bó ṣe wù wọ́n láàrin ìlú náà tó lé àgọ́dábúlé o city ẹ máa rí wọn máa dá màálù lọ ọba níbi lílu tọba wà. Wọ́n ti gba sátọ̀dé lọ́wọ́ àwọn ọba wa ni. Àwọn ọba wa ti jẹjẹkújẹ jìnnà. Ìjẹkújẹ táwọn ọba wa jẹ ló gbàgbára lọ́wọ́ wọn, not constitution. Ìjẹkújẹ tán jẹ ló mú wọn lọ pákúbẹ́kúbẹ́ lábẹ́ constitution because they want to ó ti rójú bàbá sí ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba. No nonsense king. Àwọn yẹn ò fi ọ̀rọ̀ Yorùbá, ọba títí wọn ò fọ̀rọ̀ Yorùbá tàfàlà. They command respect for Yoruba race. They command honor for Yoruba race. Bẹ́ẹ̀ náà ni okùn adé ṣíjú adé. Bàbá yẹn ń ṣó àwọn picture kan tí àwọn òyìnbó bá wá, kì í ṣe pé kí òyìnbó dúró báyìí, kí Sultan Sokoto dúró báyìí, kẹ́mi Kaduna dúró báyìí, kẹ́mi Borno dúró báyìí, kán wá ní kí Ọ̀nà fífẹ́ òyìnbó máa dúró báyìí, Ọ̀nà máa dúró báyìí ni Sultan lè lọ dúró sọ́wọ́ òsì. They command honor. But nísìnyí àwọn eléyìí ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ látà náà máa lọ dúró sí torí ìjẹkújẹ. Wọ́n ń pa wá, ẹ̀yin ń gbowó. Àwọn ọba wa ò lè dìde kán tẹ sọ̀rọ̀ nípa security of the Yoruba land.
àwọn ọba wa ò lè sọ̀rọ̀ nípa bí wọ́n ti ń pa kúkúrú tán pa gígùn. Kò sí àwọn ọba wa kẹ́tẹ̀ pé pàdé pé ókè Ọ̀jájú ni ẹ pé Ọ̀jájú ni kó wá sọ experience ẹ̀ fún yín lọ́dọ̀ àwọn tó mú sínú ìgbèkùn fún ọjọ́ 12. Kó wá sọ ibi tí wọ́n sọ pé káàmpù 55 káàmpù kẹ́ẹ̀sì tí ara yín gbọ́. Mo dẹ̀ mọ̀ pé torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba ilé wà lórí YouTube, lẹ́wà lórí Facebook, lẹ́wà lórí Instagram, lẹ́wà lórí TikTok. Odidi ọba first class ọba in Yoruba land a máa jójú ẹlẹ́yà lórí TikTok. Wọ́n dẹ̀ ń pa ìná Yorùbá nípakúpa. Odidi ọba ilẹ̀ Yorùbá a máa rìn fashion lórí TikTok. Wọ́n dẹ̀ ń pa ìná Yorùbá nípakúpa. Ẹ lè pera yín jókòó ṣùgbọ́n ẹ máa pè yín pé ẹ organize ara yín all the first class obas ẹ fẹ́ gba owó ní Àbújá ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa lọ bẹ́ẹ̀ ṣe lọ gbowó orí Sunday Igboho bẹ́ẹ̀ ṣe lọ gbowó ẹ̀mí ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ni ò fẹ̀mí ẹ̀ léyìn lọ́wọ́ mọ́ mọ̀ lára yín fẹ́ tẹ Sunday Igboho pa. Aláàfin Ọ̀yọ́ àná lólóhùn ò ní fi ibi ṣú olóore ìran aládìgún ládé aládìgún Aláàfin òládé adé aládìgún lágbàfà láàfin pé oore tí àwọn ìran bàbá Sunday Igboho ti ṣe fáwọn Aláàfin kò wá ní yẹ kó jẹ́ pé ọwọ́ ara òun lòun á máa fi pa ọmọ ara òun bóyá torí ẹ̀ náà ní Nàìjíríà gọọmẹ̀ntì gbẹ̀mí bàbá yẹn. Ó hàn sí wa pé kì í ṣe kú Ọlọ́run ní bàbá yẹn kú. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń organize ara yín ẹ lọ gbowó mo wá ń wò ó a first class obas in Yoruba land. Wọ́n ní Yorùbá fẹ́ ní orílẹ̀-èdè pé orílẹ̀-èdè tó ń gbà lọ́wọ́ àwọn bàbá wa ní 1914 tí ò bá ṣẹlẹ̀ lójú yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín kà nínú ìwé pé we want to take it back. Ẹ̀tọ́ wa tẹ́gbà lọ́wọ́ wa we want to take it back. Àwọn dìgbòlugi tán fún tọ́kọ wa papọ̀ yìí we are not one we want to take it back. Ká wá gbọ́ wípé àwọn ọba gangan ni àwọn ẹni àkọ́kọ́ tó ń ṣiṣẹ́ lòdì pé kí òmìnira wa má bàa ṣẹlẹ̀. Bàbá mi ẹja gbàgbé ẹ̀sìn ṣe bá àwọn kan ti ṣẹ̀sìn lánàá tí wọn ò fẹ̀sìn bá lé ayé jẹ́. Àwọn kan ṣẹ̀sìn lánàá tí wọn ò fẹ̀sìn dàlúrú. Àwọn kan ṣẹ̀sìn lánàá tí wọn ò fẹ̀sìn gbàgbé orísun wọn. Àwọn kàríkà ṣọ́ọ̀ àwọn elébi àwọn ọmọ ẹ̀hànà tán pèrè àwọn ní ìránṣẹ́ Ọlọ́run lénìí àwọn dàlúrú tí wọn ò dín bíbí rẹ̀. Wọ́n sọ̀rọ̀ àwọn di nǹkan mímọ́ wa lọ́wọ́. Káwọn ọba wa ti wọ agbádá kan kó ṣẹ́ẹ̀sì kanlẹ̀ kan lọ wá ṣéènì tó máa kanlẹ̀. Kẹ́ máa rí àwọn ọba wa ní patí lọ́sàn. Kẹ́ máa rí àwọn ọba wa ní patí lóru. Kẹ́ máa rí àwọn ọba wa lórí TikTok lórí Facebook lórí Instagram. Kẹ́ máa travel lọ sí Amẹ́ríkà. Kẹ́ máa rìnrìn fáńdáfáńdá. Ṣùgbọ́n ikú dẹ̀ ń pa ìran wọn nílé wọn ò rí nǹkan kan sọ sí. Àrùn gbé ìran wọn dè nílé wọn ò rí nǹkan kan sọ sí. The Fulanis has threatened the Yoruba life, threatened our land. Wọn ò rí kankan ṣe sí. Wọn ò rí kankan ṣe sí. Wọn ò rí kankan ṣe sí. Ẹ wá sọ Yorùbá di aláìmọ̀ ṣe káàkiri àgbáyé. Ẹ wá sọ Yorùbá di ẹni yẹ̀yẹ́ káàkiri àgbáyé. We are number 1 ní àgbáyé nínú àwọn aláwọ̀ dúdú. But today ìran Yorùbá ò rí bí yàn sí mọ́ àti dẹni ẹ̀yìn. Yorùbá wá di alágbé káàkiri àgbáyé. Àwa ń forí orí àpèsìn àwa fi ń ṣe àwọn ènìyàn káàkiri gbogbo àgbáyé. Àwa ni a fẹ́ bọ́ ògo Yorùbá tó kó lọ ní 1914 pé ó tó àkókò láti padà. Àwọn ọba ilẹ̀ Yorùbá ló kó gbẹ̀rẹ̀ sí gbọ́ àgéṣe pé ìkólọ ẹ̀rọ wọ́n Nàìjíríà ní we must do everything. Ọlọ́run mo lè sọ pé àṣìṣe ni it is by mistake for somebody like Ẹnìtàn Ọ̀jájá to become Ọọ̀ni of Ifẹ̀. Kò play role tí àwọn Ọọ̀ni àná play fún ìran Yorùbá kò play ẹ̀. He just dancing in the corridor of power ọ̀dọ̀ àwọn olóṣèlú lọ́sọ̀dọ̀ gómìnà Ọ̀ṣun. Ẹ ṣe gan ẹ kú ìtọ́jú wa amóore sótẹ́yìn bá ti jẹ tọkàn yín balẹ̀ kò sí tọkàn yín pẹ̀lú aráàlú mọ́. From Ìwárájá to Ilé-Ìṣà to Ilé-Ifẹ̀ Fúlàní wá góòdì wa lọ́tún wọ́n wá góòdì wa lọ́sì àti ń pariwo every day. Àdìmúlẹ̀ àtàná tó lọ ó pariwo síta lóhùn mọ́ kankan nípa ẹ̀. Ẹ gbọ́
ó ní àwọn ọba kan ní Ọ̀ṣun ló kó àwọn Fúlàní ló kó àwọn China wà bẹ̀ tán wá ń fà á. Ẹ gbọ́ ọba wo èrè ìdí tí ẹ torí pé ìjẹkújẹ ti ti yín ìmọ̀tara ẹni nìkan tí ẹ̀ ń jẹ lẹ́fi sọ pé ìran Yorùbá ò gbọdọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ gbọ́ ọmọ Yorùbá wọ́n ní ó ní àgbẹ̀dọ̀ jórí ìmọ̀dò wọ́n ní tá a bá jórí ìmọ̀dò àwùjọ kóńdó la ògbẹ́dọ̀ lọ tá a bá wá dáwùjọ kóńdó tán àmọ́ ọmọ àwọn ará ẹni ni a máa ń ṣe kí ni it is time for the Yorubas ká dìde fọ̀rọ̀ ara wa it is time for the Yorubas ká gbọ́rọ̀ ara wa wò ibi tá a ti bú ọ̀nà tá a máa gbà dìde it is time for the Yorubas láti dìde fún ètò ààbò ara wa tó múnádóko. Àwọn ọba kan wà o tí wọn ò ṣe alábùkù, àwọn ọba kan wà tí wọn ò ṣe ní yẹ̀yẹ́, àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹni àpọ́nlé ni wọ́n, bíi kí ìran Yorùbá ti bọ́ sínú ògo rẹ̀ láti bí ọdún tó kọjá ló ṣe ń ṣe wọ́n, pé èyí tí wọ́n ṣe ẹrú àwọn náà lọ sábùjá wọn mọ tójú wọn rí bẹ́ẹ̀, wọ́n wá sọ fáwa pé ìgbé ayé ẹni tí ò ní ìrètí ní ìran Yorùbá ń gbé. Not all of them ni ló yá mumu that surrender to the Fulani race. Ṣùgbọ́n àwa ọmọ Yorùbá ẹ jẹ́ á wá dìde. Mo ti sọ fún yín ohun gbogbo tó gba nǹkan wọ̀nyí láàyè àwọn ọba wa ti sọ̀rọ̀, àwọn bàbá wa ti sọ̀rọ̀, ohun tí àwọn bàbá wa sọ yẹn ni kẹ́ jẹ́ ká tẹ̀lé, ohun tí àwọn bàbá dẹ̀ sọ rèé, ikú ló mú wá fún ọmọ Yorùbá. He give the Fulani to overcome us, to have dominion in Yoruba. It is better that we take decision by ourselves. Ó máa dára káwa Yorùbá káwa dìde fún tán pè ní self security. Ó máa dára fáwa Yorùbá káwa dìde sí tán pè ní self determination. Ó máa dára fún àwa Yorùbá káwa dìde lọ́wọ́ tá a wáyé ká gba ẹ̀tọ́ wa padà. Káwa jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbóná mọ́ àwọn àjòjì, àwọn àtìgbàlejò ọ̀ràn nílẹ̀ Yorùbá. Ẹ dárúkọ ìlú náà nílẹ̀ Yorùbá tí Fúlàní ò ti ń dún bí ọlọ́ba ń bẹ̀, tí wọ́n ti ń ṣe bó ṣe wù wọ́n. It is better for us now to take action kí ilẹ̀ Yorùbá kó máa yọrùkú lálálálálá kó máa gbóná mọ́ wọn. Ẹ má sọ wípé kò ní dá ká tètè òfin ká ṣòfin láàrin lọ́wọ́ ara wa. Àwọn Fúlàní tán wá bá wa nígbà tán jókòó tán ṣòfin yẹ tán dá àwọn ọmọ wọn síta pé ẹ máa lọ sí ilẹ̀ Yorùbá, ìjọba ò bá wọn ṣòfin abẹ́ gbọ́. Wọ́n dá òfin yẹn ṣe láàrin ara wọn ni. Òfin pé ká lọ máa pa ìran Yorùbá, ẹ lọ máa lé àwọn àgbẹ̀ wọn kó lóko, ẹ lọ máa fi màálù jẹ oko wọn, ẹ lọ máa wú ẹ̀gẹ́ wọn fún màálù, ẹ máa pa wọn, tẹ bá rí ilé tó fà nínú wọn, ẹ da oko bò ó, ẹ jẹ́ kó fọ́pọ̀ mú, kẹ̀dẹ̀ pa bẹ́ẹ̀. Wọ́n dá òfin yẹn ṣe láàrin ara wọn ni. Táwa náà bá dá òfin yẹn ṣe pé okay, ikú tẹ̀ ń gbé bọ̀ yìí orí wa kọ́, ètò yìí orí wa kọ́, the agenda of Sultan of Sokoto in Yoruba land we reject it. Mi rò pé ìyẹn bá àdìjú. Ẹ jẹ́ àgbègbè náà fún wọn. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó gbóná fún wọn. Mò ń pariwo bí ilẹ̀ Ìgbò ṣe ń hot fún wọn, ọ̀dọ̀ wa náà ń darí sí, ń tẹ́ pé wọ́n kọ́ náà ń jẹ́. It is because we the Yorùbá we are keep quiet àti tutù jù. Mò ń pariwo ẹja gbé ìwà ọmọlúwàbí wa ẹja gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà. Tá a bá jà tá a borí, tá a bá jà tá a gbalẹ̀ wa tán, tá a bá jà tí ohun ìní wa tó bọ́ sí wa lọ́wọ́, a lè máa wùwà ọmọlúwàbí. Ní Yorùbá fi máa ń sọ wípé ìjà ló dé lórin dòwe. Àkókò láti bára wa rè, àkókò wa láti bára wa kó lọ́wọ́ ikú Fúlàní rè. Let all the Yoruba stand up and secure our land. Ká dìde. Mo ti sọ lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. Èmi á máa sọ ní every blessed day. Boko Haram lóhùn ò pa wọn ní Ghana o. Kò gbà wọn lọ́sẹ̀ kan tó fi finish wọn. Boko Haram lóhùn ò yálù wọn ní Togo. Kò gbà wọn lọ́sẹ̀ kan tó fi yámútu wọn. Boko Haram lóhùn ò pa wọn ní Benin Republic. Kò gbà wọn lọ́sẹ̀ kan tó pa wọn nípakúpa. Kí ló wá dé títí Nàìjíríà tó fi difficult? Kí ló wá dé tí ilẹ̀ Yorùbá kàkà kó dínkù tó fi ń fẹ̀ sí? It is because we bear one name called Nigeria. Mo ní Ìyámọ̀yè ní Kogi. A lọ bá àwọn security bẹ́ẹ̀ pé àwọn bọ́ọ̀ tó ń wọlé yìí jàǹbá náà wá ń ṣe fún ilẹ̀ Yorùbá, we don't want them. Wọ́n sọ fún wa wípé as a security officer they did not have power to stop them. Àwa ní why? Kí lẹ wá jẹ́ security fún? Wọ́n bi wá léèrè pé ṣé wọ́n ń ṣe ọmọ Nàìjíríà ni?
It is because they are Nigeria. That is what gives them access to the Yoruba land to do whatever they like. It is better for me and you to reject that name called Nigeria. Ìyẹn ni pé orúkọ yẹn ló fún wọn ní access láti máa pa Yorùbá bí ẹni paná. Orúkọ yẹn ló fún wọn ní access láti máa kidnap Yorùbá nígbà tí ènìyàn bá kidnap kí ni mo lè rí pa nígbà tí ènìyàn bá kidnap ajá lójú ọ̀nà. We must reject that name. And moreover, ìwà ọmọ àlè ní gbogbo wa. Ẹnikẹ́ni tó bá yìí ń sún rírà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà náà, ìwà ọmọ àlè ni. Because our forefathers they are not in Nigeria. Nigeria tó ń ṣekú pa wá, táwọn ọba wa embrace. Nigeria tó ń gbọ́n rí dànù lọ́wọ́ wa, táwọn ọba wa tán embrace. It is time for me and you to reject that country called Nigeria. God bless you. Support this program. Support Baba Ekiti YouTube channel, Baba Ekiti TV. Ẹ love ẹ subscribe lórí ẹ bá mi share button. Ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá àti first class àti second class àti third class pé àbùkù wọn ní gbogbo ẹ̀gbin tí Yorùbá ń rí lénìí, àbùkù wọn ní tí wọ́n pa ọmọ Yorùbá lọ́tùn tí wọ́n pa ọmọ Yorùbá lósì tí àwọn ń kó àwọn ọmọ wọn lọ sílùú òyìnbó. Ẹ gbọ́ irú kí ni ìwà wọn ṣe yàtọ̀ sáwọn olóṣèlú àwọn òjèlú. Ìwà àwọn àbùkù wọn ni o. Mo dẹ̀ ti bí iṣẹ́ yẹn náà fún yín gbogbo ẹ̀yin ọmọ ìgbómìnà ní Kwara ní Ọ̀ṣun àti lẹ́kìtì. Àwọn ọmọ yín ní pé kẹ́ stay away lẹ́yìn bàbá chief imam of Arewa land tó jẹ́ pé àwọn là ń pè ní chief imam of Yorùbá tẹ́lẹ̀ tó ti wá di chief imam of Arewa land náà. Yes, ẹ káàbọ̀ padà sórí ètò Lady K iṣẹ́ olúwa ṣe the baby of Yoruba nation. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa wo ètò wa, ṣé ti bá wa share, ṣé ti tẹ top up. Ẹ máa wò pé kí ni Lady K display lẹ́ẹ̀kan àgbo ni. Àwọn àgbo diabetes, àgbo jẹ̀díjẹ̀dí, àgbo manpower, àgbo mu flat tummy, àgbo mu kókó le dáadáa kéèyàn dóbò gidi, àgbo mu fún ẹni tí okó ẹ̀ bá kéré jọjọ orí ẹ̀ lọ. Ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ tí ẹ national àbà. Gbogbo ẹ̀yin tẹ́ lè kéré wa wà, tẹ́ lè wẹ́dò dáadáa, kẹ́ wẹ́dò kẹ́ má ta pùdúkúdú. Ẹ pè mí yé gẹlẹ́tú. Ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ TL National Apps. Àwọn ló lè ṣe o, ó confirm dákú. Ó mú yes. Any country tẹ́ bá wà, iléeṣẹ́ TL máa bá yín send the product yẹn síbẹ̀. Their product is very active. Ó ṣiṣẹ́ gidi. Wọ́n ní àwọn àgbo jẹ̀dí olómi. Wọ́n ní títí alágúnmu. Tó jẹ́ pé ògì lẹ máa fi fọ́ mu. Ẹ wò kò tó lọ́wọ́ mi kó tó bá mi send. Ẹ wò èyí tí mo ní tẹ́lẹ̀ lélẹ̀. Èyí tí mo ní tẹ́lẹ̀ òun ni. Wọ́n ti bá mi send ní owó wa. Wọ́n ti change pack wọn sí. Pack wọn lélẹ̀. Tó lò sí ni. Wọ́n ti change ẹ̀. So their product is very good. Àgúnmu manpower náà fún gbogbo ẹ̀yin tí ẹ bá lè ṣe dáadáa. Òun nìyí. Gbogbo ẹ̀yin tó yẹ pé sáré wọlé sáré jáde lẹ máa ń ṣe. Òun nìyí. This is it here. Gbogbo ẹ̀yin sáré wọlé sáré jáde tẹ́ lè ṣe lẹ́ẹ̀mejì tẹ́ lè ṣe lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo yẹn máa dópin. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lose weight. Wọ́n ní àgúnmu weight lose náà. Wọ́n ní bí. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé tummy, big tummy ní tọ̀dọ̀ títí yín. Òun ni. Lose weight. Òun lélẹ̀. Ó ti ń dànù. Kí ni yẹn ò sílì dáadáa. Ṣé flat tummy. Òun lélẹ̀. Flat tummy. Ṣé ti rí òun lọ́kọ sí yẹn. High blood pressure. Òun ni. Àti bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn àgúnmu yẹn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ pè mí kí n fún yín ní phone number. Well, their product is very good. Tí ó bá dá, I will not continue to do the adverts. Mi ní continue láti máa polówó ẹ̀. It's because their product is very good. Àgúnmu wọn wà pàgọ́ tẹ́ bá gba jẹ́bidán tó confirm. Òun lèmi náà lò. Wọ́n dẹ̀ tún láwọn àgbo tẹ́lẹ̀ sókì sómi tó máa ṣiṣẹ́ gidi. Gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ ti dàgbà ṣùgbọ́n tẹ́ dàgbà má lábẹ́ tó jẹ́ pé ojú ló gbó
ìsàlẹ̀ ṣì mú yes gidi síbẹ̀ tẹ́dẹ̀ ṣì nídà tí máa ọ́ìlì ẹ̀ tí dẹ́dì dẹ́ sọ fún yín wípé àwọn ò lè ọ́ìlì mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́mọ fún Olódùmarè bẹ̀yìn ẹ pè mí lórí WhatsApp kí n fún yín fóònù ọba iléeṣẹ́ T-Health ẹ lọ ọ́dà fún àgúnmu manpower ẹ gbẹlu dádì ní bọ́dì ẹ kọ́ ra bá dádì ṣe warm water kan fi lò ó àbí Lipton tea ẹ má fi ṣúgà ẹ má fi mílìkì sí o kan fi gbé sàn ẹ wò nínú èpè nínú àdúrà ẹ má fi kan ránṣẹ́ sí Lady K ṣé gbogbo bóòtù yìí tó ti ṣe bákanbàkan látijọ́ yìí wọ́n bá yí ọ́ìlì ẹ̀ gbogbo ẹ máa dẹ̀ wá ni gbogbo ọ́ìlì tó ti bóòtù tó ti stiff tó ti gan látijọ́ yìí by the time that bẹ̀rẹ̀ sí bá yí tó gboyí jìgìjìgì tó tu sí púpúpúpú fún yí gbogbo bóòtù yẹn máa dẹ̀ wá ni Ọlọ́run gbọ́ oṣù ọ̀dákú èmi Lady K bó sọ bẹ́ẹ̀ fún yín ẹ trust me kẹdọ̀wọ̀ ẹ rí i pé rere lọ́lọ́run ọba tó dá wa so gbẹ̀yìn tẹ máa nílò àwọn product yẹn àbí nǹkan ọmọkùnrin titi yín ó ti sá wọlé ó ti kéré jọjọ orí lọ ẹ jọ̀ọ́ ẹ pè mí kí n fún yín fóònù ọba iléeṣẹ́ TL Natural Aba product tẹ máa lò tẹ máa fi àdúrà ránṣẹ́ òun ni product iléeṣẹ́ TL Natural Aba ẹ ní regret pẹ̀lú product wọn àwọn ọgá tún máa check on you báwo ló ṣe ń ṣiṣẹ́ sí wọ́n máa pè yín so bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ẹ̀yin tẹ bá fẹ́ ra aṣọ ọkùnrin aṣọ obìnrin ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show the baby of Yorùbá nation aṣọ wà bí ní sẹpẹ́ lóríṣiríṣi ojú òní tí wà bí ní wáyé tì ẹ má gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ tán notification bell African food ó wà available gbogbo ẹ̀yin tẹ bá nídìí èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ mi ti tán but ó máa tó dé so ẹ tètè wá bùkún tọ̀dọ̀ títí yín sílẹ̀ kẹ́ lè tètè rí nínú ìtò ń bọ̀ yìí because èrò ti pọ̀ tán ti bùkún èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ gan kó ba lè kọ̀ yìí tó bá dẹ̀ jẹ́ èlùbọ́ ṣúlẹ̀ fẹ́ wà available mo fi ọwọ́ ẹ̀sọ̀yà fún yín pé tẹ bá rí African food lọ́dọ̀ mi nínú èpè nínú àdúrà máa fi kan ránṣẹ́ sí mi because gbogbo African food mi kò ń ṣe preserve one kò ní chemical nú àwọn tó ń lòdù container tí container máa lo 3 months lórí omi àwọn ló máa preserve ẹ̀ ló máa fi chemical sí kó má bàa bàjẹ́ mi dẹ̀ lè blame àwọn ẹni ẹlẹ́ni kó má lọ jẹ gbèsè but tọ̀dọ̀ mi direct ló wọlé wá kò gbórí odò tó máa fi pẹ́ so no chemical natural food ló jẹ mi mo ní ọ̀fadà rice mo lẹ́gùsí mo ní edé mo ní stockfish irú wà atagúngún wà pepper soup included èlùbọ́ gàrí ọ̀fadà sẹ̀mó àti kìtùnúná pando yam àti epo pupa ó wà ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ sí ní Canada gan tẹ́lẹ̀ yàn sí Canada ẹ pè mí kẹ́ bá mi róúnjẹ fún wọn pé Lady K bá mi pákó oúnjẹ báyìí bá mi sẹ̀dẹ̀ sí lágbájá àdírẹ́sì ni bàbá yín sẹ̀dẹ̀ wọ́n á dẹ̀ receive ẹ̀ láì ní àní kọ̀ọ̀kan nínú so mo fi ọdún Olódùmarè bẹ̀yẹ̀ nínú kan ṣayẹyẹ jẹ patronize mi bá mi rajà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bá mi ra ohun tí mò ń tẹ bá mi ra oúnjẹ ni mò ń tà kẹwàá bá mi ra òbó tó jẹ mo ta aṣọ mo ta jewelries mo dẹ̀ ta spiritual items gbogbo lówó ní baby of Yorùbá nation ẹ patronize mi ojú òní tí yìí o ògóyà fowó ògóyà já gbangba o ní agbára ọba tó dá ayé àtọ̀run bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ẹ subscribe sí YouTube channel àbí kẹtọ notification bell ire o.